dìjà náà rè o bí ṣe ń ṣe dìjà bí ṣe ń ṣe dìjà náà rè o bí ṣe ń ṣe dìjà. ẹ wá wọ ọmọ rí odó bó ṣe ń nà ya rẹ o bí ṣe ń ṣe dìjà náà rè o. tọ́ àkúkú lè rí ká má wí wọ́n ti ní abẹ́gúnlé àwa ti bẹ́gúnlé wọ́n ní abòòsà ọjà wọ́n ní abolúbọ̀bọ̀ tìrì bọ̀ bàbá ẹbọ wọ́n ní kí ní jólúbọ̀bọ̀ tìrì bàbá ẹbọ jẹ́ ẹnu ni wọ́n ń bọ nífẹ̀ẹ́ ẹnu tèmi ò ní pa mí o àkókò ẹnu mi ò ní ṣekú pa mí o orí inú mi ò ní bà tòde mi jẹ́. ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin tẹ́ fẹ́ wa dénú dọ́kàn nínú iṣẹ́ ìtàgé tí ipá wò kó ṣeré la jẹ́ tẹ́ máa ń ṣe prayer fún wa àwọn fans wa tẹ́ máa ń pọ́n wa lé tẹ́ máa ń fún wa lówó à ń tọrọ o bẹ́ẹ̀ wọ́n máa ń fún wa lábẹ́ bó ṣe wù kó rí n tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì ṣùgbọ́n èmi kàn wò pé ọ̀rọ̀ yìí kìí ṣe ọ̀rọ̀ tí a lè bára wa wí lé lórí bí kò ṣe ìyá ewé ìyá Esabod ẹ kú iṣẹ́ mọ̀mọ́ ẹ kú ohun tàbá wò dáadáa mọ̀mọ́ ṣe kó lè bà dáa ni wọ́n ṣàtúntò ni ṣùgbọ́n mi believe pé lọ́jọ́ táláyé ti dáyé ni kọ̀lọ̀kọ̀lọ̀ tí mo respect àkùkọ díẹ̀ ṣùgbọ́n pàtàkùkọ tí ó gbé sára rẹ̀ kọjá mọ́tálásí ó lọ gbé ògbé orí rẹ̀ bá kọ̀lọ̀kọ̀lọ̀ ó wá sọ fún pé sọ̀rọ̀ pé kíní orí mi yìí ẹran jọbọjọbọ ni kìí ṣe iná kọ̀lọ̀kọ̀lọ̀ sì máa bẹ̀rù rẹ̀ tẹ́lẹ̀ torí ó búrò pé iná ni ẹ máa sá fún ṣùgbọ́n àti sọ fún pé kìí ṣe iná látijọ́ náà ìní àkùkọ díẹ̀ ló ti di ẹran àmújẹ fún kọ̀lọ̀kọ̀lọ̀ iyì wà lára ẹgbẹ́ òṣèré gan pàápàá jùlọ Tampan èmi ò mọ tẹgbẹ́ mi ẹgbẹ́ tí mo wà ń bẹ̀ nìyẹn mo dẹ̀ lè sọ nípa ìdàdà adẹ̀ níbàáwí gan lótìtọ́ àti lódodo kò sí bí aládàlú bí ó ṣe ṣàdàlú rẹ̀ tó tẹ́ẹ̀ní rọ́kùtà ń bẹ̀ wẹ́wẹ́wẹ́ àwọn òkúta tó wá wà ń bẹ̀ yẹn ìyẹn ò ní kó máa kẹ́gbẹ̀rẹ́ àwa tó kù lára torí pé Yorùbá aládùúgbò ti bá ń tòrò ọmọ àlebẹ̀ ni ò tí ì dàgbà ojú tí kálukú fi máa ń wo ọ̀rọ̀ ó sọ̀tọ̀ọ̀tọ̀ ojú táwọn kan fi wo ọ̀rọ̀ mọ̀mọ́ Esabod ọ̀tọ̀ lójú yẹn gbà tí bọ́dà mi Yẹmí Ẹlẹ́sọ̀ tó sọ̀rọ̀ mo rí ọ̀rọ̀ ọlọ́gbọ́n ọ̀rọ̀ ọlọ́pọlọ ọ̀rọ̀ onílàákàyè ọ̀rọ̀ ẹni tán bí ire tó tún túnra ẹ̀bí mo rí nínú ọ̀rọ̀ Yẹmí Ẹlẹ́sọ̀ because ó sọ̀rọ̀ ó fa kò mú òkun yọ ó yẹ kó mọ̀ pé àgbàlagbà ni mọ̀mọ́ Esabod bàbá òun náà àgbàlagbà ni wọ́n tí mọ̀mọ́ Esabod bá ń bú bàbá òun ní láti dá sí pé bí wọ́n bá ṣe bí kálukú ìlú ṣe máa rò ó pé sọ ẹni tí wọ́n bá dẹ̀ tún máa fún lésì èèyàn gbọ́dọ̀ worú ọ̀rọ̀ tí ń tẹnu oníyẹn jáde bẹ́ẹ̀ ni Kùránì náà dẹ̀ sọ bẹ́ẹ̀ àná mọ̀mọ́ ni ẹ báyàn lò bí làákàyè rẹ̀ bá ṣe rí so ẹ mọ̀ torí pé bóyá ọkàn yìí pé a gbọ́dọ̀ torí pé èèyàn já sí èrè káwá dá sọ fún kó balẹ̀ ó yẹ ká máa ro tọlọ́gbọ́n tí ó rí lára rẹ̀ so ọ̀fẹ́ lòun everybody lè sọ nǹkan tí ó bá wù ṣùgbọ́n adìyẹ gan máa ń ronú kó tó gbé yẹn gan ọ̀rọ̀ tí wọ́n bá dẹ̀ fẹ́ sọ náà èèyàn gbọ́dọ̀ fi ọ̀rọ̀ yẹn rún mú kó tó sọ jáde because èèyàn tó gbọ́dọ̀ tó pé bóyá òun lọ opportunity kó kàn sọ̀rọ̀ bó bá ṣe wù so nínú mi ṣe dùn pé brọ́dà mi Yẹmí Ẹlẹ́sọ̀ wọ́n bí ire ó túnra ẹ̀bí ó ní làákàyè ó tún wá jọ́jọ̀gbọ́n torí gbogbo ẹni tó bá ní làákàyè ìlọ̀rọ̀ rẹ̀ lè yé tí ó máa ní làákàyè èèyàn kàn máa wò pé àti lẹ́ni tí ó máa sọ pé àwọn bú yẹ wọ́n bú bàbá rẹ̀ ọlọ́jọ́ kù rẹ̀ pé ọjọ́ kù rẹ̀ ti pé ọ̀yẹ́ ni gbogbo ọ̀rọ̀ ló lé sí ṣùgbọ́n kì í ṣe gbogbo ọ̀rọ̀ la lè fèsì sí bẹ́ẹ̀ ni torí tó mùgọ̀ bá sọ̀rọ̀ tẹ́ bá lẹ́fẹ̀ẹ́ ìsọ̀rọ̀ òmùgọ̀ ó ṣe kí àádà gẹ́gẹ́ bígbà tí èèyàn ń wẹ̀ léwẹ̀ tí wèrè débẹ̀ tó ká sọ rẹ̀ ṣe àgbẹ̀ tó ń tẹ̀ náà bá jáde ń hòhò kí ló dì yẹn wọ́n á jọ di nǹkan kan náà ni that's why tí wọ́n ṣe gbọ́dọ̀ wà very very careful nínú ọ̀rọ̀ tàbí nípa ìsọ̀rọ̀ bí wọ́n bá dẹ̀ ṣe bí kálukú ènìyàn òrò tàbá dẹ̀ wà àwọn mọ̀mọ́ yìí tó tọ́ àtàwọn bàbá ẹ̀ ọjọ́ orí wọn ti débì kan àwa tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àwa láńláti láròjinlẹ̀ láńláti mọ nǹkan tí à ń ṣe. ìgbà tí Arẹjà náà tó máa sọ̀rọ̀ àwọn náà sọ̀rọ̀ ọlọ́pọlọ bó ṣe dùn wọ́n tó ìní wọn ti sọ tí pé ní ìparí interview mọ̀mọ́ Esabod pẹ̀lú president wa ìgbà tán parí ọ̀rọ̀ tí president kúrò lórí media mọ̀mọ́ láti máa sọ pé àwọn náà pé àwọn ọlọ́run fún yín president lẹ́gbẹ́ yìí tó gan torí pé gbogbo nǹkan tí ò ṣẹlẹ̀ rí nínú ìjọba ní Tampan ní bàbá yìí mú wọnú ìjọba tó dẹ̀ pé inú gbogbo wa ń dùn gan pé wàhálà ẹgbẹ́ yìí ó ti yàtọ̀ gan èèyàn máa ń fọdún yín dún ní ò but no matter how wọ́n sì gbìyànjú gẹ́gẹ́ bí orin ọ̀jọ̀gbọ́n kan ó nígbà tó máa ń sáré rìlé eré tó máa ń gbági ó ń sọ ẹnìkan ti béèrè jẹ́ àwa òpin kan fẹ́ lomi igi ẹni ó fún igi sẹ́yìn pé tí wọ́n ẹni bẹ́ẹ̀ bá rúpò kò yẹ ká bù
torí pé nǹkan ti bàjẹ́ látẹ̀yìnwá dẹ́ni nǹkan ọ̀pọ̀ èèyàn tí wọ́n bá ti pọ̀ kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ kọ́ńkà wọn bí wọ́n bá ṣe bí kálukú láti lé wọn bọ́n ṣe kọ́ ó di dandan ó máa reflect nínú wa rẹ̀ àti ṣe sí rẹ̀ bọ́dẹ̀ mi kàn rọ gbogbo wa pàápàá jù àwa tá a jọ mẹgbẹ́ tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ kí ló tà máa ń tara wa sórí social media òyìnbó tó ṣe social media òyìnbó kàn ṣe social media wọ́n ṣe fún ká máa fi entertain ara wa ká dẹ̀ máa fi pass information sẹ̀ fúnra wa ni kì í ṣe pé ká máa wá fi yẹ̀yẹ́ ara wa ẹlòmíì wà nílà ká ìmọ̀ débi pé orí Instagram gan ló gba lé sí bóyá kò ti jẹ́ owó lé ni ẹlòmíì lọ gba ṣọ́ọ̀bù sórí Facebook ṣe pé ọ̀rọ̀ tí ò ní nídìí kankan ọ̀rọ̀ tí ò ní túmọ̀ ló máa sọ ń bẹ̀ so mi mọ̀ tá fẹ́ gbà mẹ́ pàápàá jùlọ àwọn artist ó wà lè mọ̀ wá bí gbà tó pé kò ṣiṣẹ́ mi mọ̀ àìmọye iṣẹ́ mi náà tó ṣiṣẹ́ ẹ̀ náà ní ṣe pẹ̀lú social media tí ò sí wàhálà kankan bẹ̀ but ẹ jẹ́ kí n la ọ̀rọ̀ yẹn kó lè bá yé àwọn ọmọ ẹgbẹ́ wa dáadáa mo rò pé gbà tí kéèsì Ìyábọ̀ ṣẹlẹ̀ Yomi Fabiyi Princess Baba Ìjẹ̀ṣà starting from beginning ni ẹgbẹ́ wa ti sọ point méjì mi mọ reason tó ṣe dàbí ẹni pé point méjì yẹn bóyá kòrò lára àwọn èèyàn tó rán ní point because òun tẹ́ni tí òun bá ti ń ṣọmọ ẹgbẹ́ kò sí tó kàn yín pẹ̀lú ẹ tí individual bá fẹ́ assist ẹ ó lè assist ẹ but ẹgbẹ́ ò ní ìdí láti assist ẹ ìyẹn ẹni ẹlẹ́lẹ́kejì ń bẹ ẹgbẹ́ sọ nǹkan kan pé téèyàn bá jọmọ ẹgbẹ́ àwọn náà tó bá ní problem àwọn máa dúró tì ṣùgbọ́n tó bá hùwà àbàjẹ́ kò ká wọn tó bá hùwà àbàjẹ́ òfin máa ṣèdájọ́ ẹ̀ so once the case yẹn ti lọ bẹ́ẹ̀ kí ló ṣe ní ṣe pẹ̀lú wa pé ẹnìkan ṣe fíìmù ọkọ Ìyábọ̀ ẹnìkan ṣe ìyàwó Yomi Fabiyi bóyá ń ṣe wàhálà tampan lórí pé ẹnìkan máa pè wá ẹ wò báwo ni ìjìyà báwo ló ṣe fẹ́ máa wà fẹ́lómi tó bá ń rọ́bà fín àwọn kan sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ àṣọ wọ́n sọ̀rọ̀ sáwọn àwọn elders wa àwọn bàbá tó gbéṣẹ́ yìí lọ́wọ́ tẹ́ fi ń ṣe ohun rere tó yẹ pé àwọn bàbá yìí látàyè state play ni wọ́n ti ṣe tó yẹ pé bẹ́yìn ṣe ń rówó lé ní ìgà àwọn òrí gbà náà tí báyìí pọ́lọ́ ń fa àlùbáríkà ṣiṣẹ́ wọ́n fa àlùbáríkà sówó tiwọn bẹ́ẹ̀ ni wọ́n wá fi ń tọ́mọ ọmọ yẹn wá lálùbáríkà ọ̀pọ̀lọpọ̀ yín lé ní ìṣiṣẹ́ tíátà lẹ́ fi ń jẹun ni gbogbo ẹ̀yin tẹ́ ń gba 30,000 tẹ́ ń gba 35,000 50,000 owó location tẹ́ ń gun mọ́tò 30 million 50 million ṣé owó location owó tíátà lẹ́ fi rà ni ẹ̀yin tẹ́ bá ti ṣe tíátà mọ́ tẹ́ bá ti ní nǹkan kan ṣe pẹ̀lú tíátà ẹ̀ ṣe mọ́ bàjẹ́ fáwọn tó fi ń jẹun ẹ̀ ní láti bàjẹ́ ẹ máa dórúkọ tíátà ẹ̀ dẹ̀ máa wà bàjẹ́ ẹ̀ dẹ̀ ṣe tíátà yẹn náà dàbí alára half cast ní yín bẹ̀ ẹ̀ tó yẹ pé sọ time lẹ́ fi ń ṣe ẹ̀ fi ṣe full time kò sí kankan tẹ́ fẹ́ gbànú kẹ́ bà tíátà jẹ́ ẹ̀ dẹ̀ lè rí bàjẹ́ ẹni tó bá fẹ́ bà tíátà jẹ́ ayé rẹ̀ ni ó yáyà bàjẹ́ torí bẹ́ẹ̀ làwọn ti ń jẹun tá ti ń bọ́ ọmọ tá ti ń bọ́ ìyàwó pápá jùlọ àwọn bàbá yìí èmi kàn fẹ́ rọ gbogbo wa ẹni tó bá fẹ́ máa ṣe interview fún kó máa ṣe sùúrù kó tó máa dáhùn interview ẹni pé bàbá ọlọ́fà náà bàbá bọ́n ṣe gbóná tó ní yóò bá tètè yé wọn tó kò sí wọ́n padà gbé bàbá kọlu bàbá àyà which means tó yẹ pé ọ̀tọ̀ ní nǹkan tí bàbá mean but presentation yẹn ló dàbẹ̀ pórí bákan ọ̀tọ̀ níbi tán change ẹ̀ sí àìmọye bloggers ló gbé kéèsì yẹn ló gbé ọ̀rọ̀ bàbá so ìgbà tó wá di orí president tiwa bí ọba bòmí ó nọ́mà torí president wa èèyàn pàtàkì ni wọ́n dẹ̀ máa ń kọ́ èèyàn lé tá a bá wò pé pẹ̀lú bọ́yìn sọ̀rọ̀ with due respect pẹ̀lú mọ̀mọ́ Esabod pé àwọn òye ọdún tó gbà lọ́wọ́ ara wọn wọ́n mọ̀ pé president máa ń pọ́n èèyàn lé ẹni tó jọ́mọ gan tí ó dàgbà tó wọn president máa ń pọ́n lé wọ́n lápọ́n lé but àwọn nǹkan kan bẹ tó pé ikú lónìí ọ̀rọ̀ bódọ̀la ikú ò ní lè mọ̀jà àjọrọ̀ lọ́la tó pé tá a bá sọ lónìí a lè mọ̀ lè sọ lọ́la àwọn kan lè mọ̀ pé tá a bá sọ lónìí ó lè affect ọ̀la bẹ́ẹ̀ ni a ti rí àwọn ọ̀pọ̀ èèyàn tó sọ pé tí ò bá sí pé bóyá nǹkan kan wà ń bẹ̀ why not tí ó máa jẹ́ pé mọ̀mọ́ lè bá wa sọ̀rọ̀ ká gbọ́ torí àgbàlagbà ni wọ́n but kì í ṣe irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mọ̀mọ́ tó bá wa sọ̀rọ̀ tó ń pàṣẹ pé kẹ́ ẹ lọ dáríjì yẹn lágbájá ẹ lọ dáríjì tàmọ̀dò alágbájá tẹ́ ẹ fún suspension ẹ lọ dá padà tàmọ̀dò ẹ fún suspension ẹ lọ dá padà ǹjẹ́ wọ́n ti ẹ̀ pa àwọn tí wọ́n ṣe ìgànjẹ́ àwọn gangan bá wọn wí ǹjẹ́ àti ẹ̀rí social media kan tó sọ nípa ẹ̀ àbá rí program kankan tó wọn fi gbàgbà kílétọ̀ sọ̀rọ̀ sí Bello báyìí kílétọ̀ sọ̀rọ̀ jíjẹ́ kílétọ̀ sọ̀rọ̀ báyìí kílétọ̀ sọ̀rọ̀ sí lágbájá báyìí wọ́n gbé bàbá gangan fúnra wọn wọ́n ti kọ́kọ́ mọ̀mọ́ ìyẹn gangan tó fẹ́ sọ̀rọ̀ bípa tó fẹ́ fi tọ̀fọ̀ gbẹ́ni tó náà gangan ti kọ́kọ́ yẹpẹrẹ àwọn bàbá ẹ̀ wọ́n ti sọ̀rọ̀ sí wọn gbogbo yín náà lẹ́sà ń gbọ́ bọ́ torí pé ẹ kọ́ àwa adẹ̀lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe bí wa ló ń ṣe wa if not àwọn náà Miss Dali máa fọ̀ iṣẹ́ ọ̀rọ̀ lájọ́ ń ṣe kò sí nǹkan kan bẹ́ẹ̀ kò sí kújọ́ pàgbà tá à ní bá polo orí ẹ̀ ń bẹ̀ gbé pé mọ̀mọ́ yìí girama ni wọ́n àgbàlagbà ni wọ́n ọdún náà o wọ́n ní tíyẹn bá ti above 50 tó ti kọjá golden age kọ́lọ̀ ń jẹ́ gbogbo wọ́n dàgbà ó ti dàbí ẹni pé á padà sí ipò ọmọdé so ìdí nìyẹn tá à ń gbọ́dọ̀ sọ̀rọ̀ ságbà sàkàsàkà tó rà náà ń bọ̀ wá dàgbà lọ́jọ́ kan kọ́lọ̀ bá lánàá kó má jẹ́ ká àdàgbà yọwọ́ kọ́wọ́ kọ́lọ̀ má jẹ́ ó ṣẹlẹ̀ sí mi àtàwọn ẹbí mi àti gbogbo àwọn olólùfẹ́ mi tó ń gbọ́ mi but èmi wò pé tí mọ̀mọ́ Esabod bá fẹ́ ṣe dáadáa tó fẹ́ ṣe bí àgbà dáadáa
even though kan sọ́mà gbogbo wọn kan sọ́mà sórí conference call kí gbogbo wọn wà ń bẹ̀ including Ìyábọ̀ Princess Yomi Fabiyi ọmọ yín ni everybody kẹkàn síbẹ̀ kò bá níyì ju pé kẹkàn wá sọ pé ok o kìnnì kan ẹlẹ́dàríjìn sọ yẹ kó ṣe sórí ọkọ̀ Ìyábọ̀ sọ yẹ kó ṣe kìnnì kan ara àjà lẹ́yìn wà táwọn tẹ́yàn bá ń jà lọ́kọ̀ sára àti kálukú ó lè dá ọ̀nà tí kálukú bá sàmọ̀ kó ń kápá ìní kó dá ọ̀nà tó bá ti mọ̀ pé gbára rẹ̀ ò ní ká mọ̀ dà tàbí kó mọ̀ expect pé tí n bá dáràn tán ẹgbẹ́ kan bọ̀ wá bá mi tán ìyẹn ni o má tiẹ̀ ríro rárá má ríro rárá torí pé ibi tẹ́gbẹ́ ń lọ ó kọjá pé kẹ́gbẹ́ sì máa ní hold up tàbí ká máa ráwọn go slow kankan ká máa ráwọn kankan máa ṣe kìnnìkan ẹnìkan ṣe fíìmù kẹ́nìkan ò ṣe fíìmù kan wàhálà kò kàn wá kò kàn tampan kò kàn wá ní tí ó kàn wá jọ́sẹ̀ mi kẹ́kọ̀ọ́ rí pé ẹgbẹ́ wa wọ́n write letter kìnnìkan wọ́n invite Yomi ìgbà tí Yomi ò wá wọ́n tún níyàn fún Yomi suspension ṣọ́ọ̀bù ẹgbẹ́ wa ni Yomi Fabiyi ni ṣé bẹ́ẹ̀ ti ní kẹ́ ìṣọ́mọ ẹgbẹ́ wa kí ni suspend tiwa kankan kò ní ṣe pẹ̀lú wa náà then gbogbo kan tí Ìyábọ̀ ṣe gbogbo kan tí tó ṣẹlẹ̀ ní during problem yẹn tí wàá gbà tí wàhálà yẹn ṣẹlẹ̀ yẹn ìjà tiẹ̀ lóòótọ́ o wọ́n láti Ìyábọ̀ ṣe wọ́n take apology but apology yẹn ṣe lọ́wọ́ ẹgbẹ́ àbí lọ́wọ́ individual àbí lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan ó dandan téèyàn kan bá ti sọ̀rọ̀ sí president gbogbo ẹgbẹ́ ló sọ̀rọ̀ sí gbogbo ẹgbẹ́ ìnirú ẹni bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí kò sí kan tá a fẹ́ gbà ó àwa oníkẹ́ wọ́tàkọ́ta o àdẹ̀níkẹ́ wọ́rẹ̀kọ́ rẹ̀ kárìn ká pọ̀ iyẹ ló ń yẹ ni àwọn tó máa ń defend wọ́n ti defend ẹ̀ pé bákan ló ṣe rí bákan ló ṣe wọ́n ti defend ẹ̀ lọ́dọ̀ president ló dẹ̀ lọ́mọ ẹgbẹ́ president ló ní ìyá ẹgbẹ́ rẹ̀ president náà ló ní àwa ọmọ ẹgbẹ́ yìí náà tó tí president bá fẹ́ òun náà la máa bá fẹ́ but inú mi dùn pé president ẹni tó máa ń listing ni wọ́n ẹgbẹ́ yìí tóbi ju kẹ́nìkan kankan máa fi ìka kan máa fi control rẹ̀ lọ níta bá ti pè lẹ́gbẹ́ kì í ṣe òkúta o ṣé àmọ̀ pé tí wọ́n bá fẹ́ ṣe Ṣàngó ń sìn èèyàn lè gbé òkúta kan kalẹ̀ tí wọ́n bá ti ń pa obì síbẹ̀ tó ń pa orógbó tó ń ṣe kinní kan ó ti di Ṣàngó nìyẹn táyà ẹ̀kọ́ ògùn náà ni tí wọ́n bá ti kórin bẹ́ẹ̀ ẹ̀yìn àjákù mọ́ sẹ́ni ó ti di but ẹgbẹ́ yìí kò ń ṣe òkúta kò ń ṣe nǹkan kan èmi ìwọ àwọn elders leaders executive members àwa là ń jẹgbẹ́ everybody ló láǹfààní láti sọ̀rọ̀ so mo mọ̀ pé gbogbo nǹkan tí àríjà ń sọ gbogbo nǹkan tí Yẹmí Ẹlẹ́sọ̀ sọ mọ̀mọ́ ti tún bọ́ sórí social media mọ̀mọ́ ti tún fún wọn lésì mọ̀mọ́ èmi ò pé kẹ́ ẹ má sọ̀rọ̀ sí wọn o èmi ò pé kẹ́ ẹ má sọ̀rọ̀ ẹ mọ̀ pọ́n mi ewé lèmi ara yín lèmi èmi ò ní kéèsì wọn ju yín mi ìdẹ̀ lè ní láéláé but èmi kàn rọ̀ yín ṣe tẹ bá ń pẹ́ fẹ́ dá sọ̀rọ̀ àwọn tí wọ́n ṣe mistake yẹn jẹ́ káwọn gangan realize mistake wọn tó tẹ̀ bá yẹ kán má sì ṣe wọn dẹ́tẹ́ bá wá tẹ́yìn náà bá fẹ́ bá a sọ̀rọ̀ ẹ wo bí president wa ṣe ń bá yín sọ̀rọ̀ tàpọ́nlé gbogbo àwọn elders wa àwọn leaders wa ẹ lè ju wọn lọ lọ́jọ́ orí nǹkan mi lè jọ dà yín pọ̀ on business but ẹ bá ti ẹ máa bá wa pọ́n wọn lé lórí social media because tí wọn bá tẹ bá ń wo pé ẹ ní opportunity ẹ ní followers ẹ ní viewers ẹ lè sọ̀rọ̀ ẹ sí Nàìjíríà ẹ lè dára tó bá wù yín ẹ máa rántí pé kò sí mọ̀ọ́ké mọ̀ọ́wọ̀n tọ́gbọ́n bá fọlé tó bá fòrùlé ẹ̀yìnkùlé àgọ́ ní ọjà sí o gbogbo adé rẹ burú kádàrá ni so torí ẹni tó mọ̀ gbọ́ ńlọlọgbọ́n fi gbọ́dọ̀ sọ̀rọ̀ tó ní làákàyè so èmi kàn rọ̀ yín ẹ mọ nǹkan tí ẹ fẹ́ ṣe lórí àwọn tí wọ́n ṣẹ̀ tá à ń sọ̀rọ̀ lórí wọn gangan tẹ́yìn gangan ò sọ̀rọ̀ lórí wọn tẹ́ẹ̀kan pàṣẹ pé kán lọ dáríjì wọn ní sọ yẹ kí Bello máa gbé wọn ṣépè sọ yẹ kí Jídé Kòsọ́kọ́ máa gbé wọn ṣépè wọ́n sì máa gbé wọn ṣépè ṣé kò ní ní nǹkan tó síwájú ni ẹ kú iṣẹ́ ló máa kọ́kọ́ ṣáájú ẹ̀bùn mi sùjẹ́ kọ́ ló máa kọ́kọ́ ṣáájú ẹ kú iṣẹ́ ẹ̀yin executive ẹ̀yin elders ẹ̀yin leaders ẹ̀yin BOT àgbàdọwọ́ yín o wọ́n lọ́mọ òkì bá pèlè ìyá ẹ̀ kó ṣàṣọdá nǹkan ibi tẹ́ bá ti gbẹ́sẹ̀ sí ibi tẹ́ bá ti gbẹ́sẹ̀ kúrò ibẹ̀ làwọn máa gbẹ́sẹ̀ sí sọmọ ẹgbẹ́ ní sàlẹ̀ pátápátá làwà kọ́lọ̀ jẹ́ ká lórúkọ káwa náà jẹ́yàn but ẹ máa rántí pé gbogbo ẹ̀yin leaders yìí ẹ̀yin elders yìí ẹ̀yin executive yìí ẹ̀yin BOT yìí inú iṣẹ́ yìí ibẹ̀lẹ̀ wà ibẹ̀lẹ̀ tí ń yé tẹ̀tí ń pa àwọn ọmọ yín náà dẹ̀ wà ń bẹ̀ gbogbo alájọ wà ń bẹ̀ ṣùgbọ́n kò ní tá wa lọ́rùn kó máa fa àbùkù kan yín but ẹ̀yin náà fúnra ara yín ẹ má rìnrìn àbùkù tí nǹkan bá dẹ̀ ṣẹlẹ̀ a kì í téyín ká dọwọ́ bò ẹni tó bá ti tó ẹran náà pín tó bá tẹ́ran náírà ó ti kúrò ní fàkàjàjà tá bá ti fìyàn jẹ leaders tá fìyàn jẹ headers tá fìyàn jẹ oyè nínú ẹgbẹ́ tó jẹ́ member of executive member ó ti láṣẹ lẹ́nu láti pàṣẹ lórí àwọn eré àkọ́kàn tí òfin ní ta àbùkù bá ẹgbẹ́ so káàtúnṣe lè wáyé lórí tá a sọ ìkòsí kankan tí mo fẹ́ èmi àtàntí àbò lọ́rọ̀ àníjà èmi àti princess oníjà lọ́rọ̀ bàbá àjẹsà mi ò rí wọn rí Yomi Fabiyi èmi àti ẹ̀ ò ní izu mi ò mọ̀ rí mo mọ̀ as an artist
òun náà mọ̀ mi tó bá nídìí mi máa ń pè mí fún iṣẹ́ tẹ́lẹ̀ máa ń jẹ máa ń pè fún ṣiṣẹ́ kálukú dẹ̀ ń gbowó lọ́wọ́ ara wọn ṣùgbọ́n nítorí ká lè tètè débi tá à ń lọ ká padà lọ́nà kò bá dáa tó bá ṣe pé. dákun gbọ́ sí lóòótọ́ ni wọ́n lọ sọ mi wọ́n lọ mọ bí mo ti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé mi wọ́n lọ tó mọ bí mo bá yé mi dé wọ́n yé mi ọ̀pọ̀ sọ mi èmi kàn ló lé ayé mi lọ ni ọmọ ẹgbẹ́ yẹ kankan sọ mi ìpàkọ́ mi gbọ́sùn tì í èmi máa wò borí ẹlẹ́gàn ni ò pé nígbà tó wà sọ mi ní ìsìn bóòlù sí wà ń ráyè mójútó gbèsè ayé rẹ̀ ó mójútó àbá táyé rẹ̀ fi rán bí aṣọ ọ̀run àpẹẹrẹ dákun àwa gbọ́ pé ọmọ bẹ̀rẹ̀ ibi mo ti bẹ̀rẹ̀ ayé mi ó sì tó mọ bí mo bá dé níbo mo bá yé mi lọ ọmọ ọlọ́run fi yín ju ọ lọ kọ́mísọ̀n láyé mi watch out mi ó lè mọ bí mo ń bá lọ ọlọ́run fi yín hàn ṣètò àbáwá jáwọ́ lọ́rọ̀ mi kó yé máa sọ̀rọ̀ mi láì dá mo sáyé pé òun fi status mi òun ló ń ṣe ọlọ́wọ́ mi ní Instagram ọ̀tẹ̀ láìkì ọ̀tẹ̀ ọ̀láìkì ó sì kọ́mẹ́ǹtì èyí jẹ́ kí lọ́kàn mi nú ayé rẹ̀ kí ló tó mójútó ayé tara rẹ̀ ìwọ náà gbọ́n kan ọ sọ bí mo ti bẹ̀rẹ̀ o ti sọ bí mo bá dé ọmọ bí mo ń bá lọ nígbà tó ti mọ bí mo ń bá lọ tètè jáwọ́ kọ́ mọ́ bàa jà sẹ́.